ìbẹ̀rùbojo gbilẹ̀ nílùú láfíàgì àwọn aráàlú tínú ń bí wọ́n ṣèwọ́de. Ṣe ni ìbẹ̀rùbojo gbilẹ̀ lọ́jọ́ ajé monde ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí nílùú láfíàgì tí ṣe ìjọba ìbílẹ̀ ẹ̀dù nípínlẹ̀ kwara látàrí bí wọ́n ṣe ní àwọn ajínigbé wọ́n han àwọn lémọ̀ nílùú tálókòlélóko olódèrèrodò bí wọ́n ṣe ń jí ọmọdé bẹ́ẹ̀ ni wọ́n ń jí àgbàlagbà gbé lọ. Ohun tí a gbọ́ ni pé wọ́n ní lọ́jọ́ monde yìí ni àwọn aráàlú fọ́ jáde lọ́pọ̀ yanturu wọ́n bẹ̀rẹ̀ sí dáná sí àwọn orí títì tí wọ́n sì ń kọrin àwa ò fẹ́ o àwa ò gbà àwa ò fẹ́ báńdíìtì nílùú wa mọ́. Òun lórin tí ọgbẹnu wọn. Àwọn olùwọ́de ọ̀hún ni wọ́n ní wọ́n tún ṣe àkọlù sí ọ́fíìsì àjọ NDLEA tó wà ní ìlú ọ̀hún. Díẹ̀ ló kù kí wọ́n tún ṣe àkọlù sí ilé emir àti ìlú láfíàgì tí kì bá ṣe àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ti dá wọn ní ọwọ́ kọ. Ní báyìí gbogbo nǹkan ti wá padà sípò. Ìjọba ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti kó wọn lọ sí ìlú náà tí gbogbo nǹkan tó ti ṣe bẹ́ẹ̀ tó ti lọlẹ̀ ó ti lọ odò lọ mumi. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ kwara òun náà ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe àbẹ̀wò sí ìlú ọ̀hún láti lè fi wọn lọ́kàn balẹ̀ wípé ààbò tó péye ó wà fún ẹ̀mí àti dúkìá wọn. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ kwara wọ́n ti wá rọ àwọn aráàlú pé kí wọ́n ṣe jẹ́jẹ́ kí wọ́n má ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn torí pé ìjọba wọ́n ti pèsè ààbò fún àwọn aráàlú tí gbogbo nǹkan ó sì ti ń lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ nílùú láfíàgì báyìí. Ẹ ṣeun tẹ̀ ń darapọ̀ mọ́ ikọ̀ Àtúntàrẹ online tv. Owó tẹ̀ fi ń ra dátà kò ní tán, ojú tẹ̀ fi ń wò wá àti etí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí o. Ẹ ṣeun.